Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa Ọdẹ Òdùnbí. Mo kí yín wípé ẹ kúrọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán ní àkókò kákòókò tẹ́ bá ti ń gbọ́ wa, wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Ìròyìn ní yàjóyàjó kan ni mo sáré ní kí n gbé yín débẹ̀ sí. Ẹ wo Yorùbá Nation wa náà ni no retreat, no surrender. Wàhálà ti dé o, ìjọba Nàìjíríà tún ti gbé ìṣe wọn dé o. Amnesties, Nàìjíríà ti gbé ìṣe wọn dé o. Amnesty International. Tó ẹyẹ ènìyàn mi, ó tún ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìjọba Nàìjíríà tún ti gbé ìṣe wọn dé. Kódà lọ́wọ́lọ́wọ́ yìí wàhálà tún ti wá so. Ó ti wá di fàmíǹfà ẹ́. Ó ti wá di wípé gbogbo wọn ti ń yarí lọ́wọ́, wọ́n ti ń yarí mọ́ra wọn lọ́wọ́ báyìí. Wàhálà ti padà ṣẹlẹ̀. Ó ti dogun wàhálà yìí mo sure pé wàhálà yìí ló máa padà pín Nàìjíríà. Àfàìmọ̀ kó má jẹ́ wàhálà yìí ni ó máa padà pín Nàìjíríà. Ìyẹn àwọn ta ló tún fa wàhálà yìí. Ṣé ẹ ti gbọ́ pé Nigeria Labour Congress àwọn náà ti gbé títí wọn dé o. Àwọn wo ni àwọn Nigeria Labour Congress ni o. Ṣebí wọ́n yìí shut down àwọn airport ní à ń pariwo, tí wọ́n shut down àwọn airport, tí wọ́n dẹ̀ tún lu iná pa, tí wọ́n gé iná, tí wọ́n lu iná pa. Ṣebí yẹn là ń pariwo. Now wọ́n tún ti ṣe kíni, wọ́n tún ti gbé tuntun dé. Ṣé ẹ rí gbogbo eléyìí tí wọ́n ṣe yìí, tí wọ́n bẹ̀rẹ̀ yìí, now wọ́n máa fi pín Nàìjíríà ni. Yes, wọ́n máa fi pín Nàìjíríà ni, nítorí pé ọ̀gá àwọn Nigeria Labour Congress tí wọ́n invite ọ̀gá àwọn Nigeria Labour Congress tí wọ́n invite wípé kó wá sí àgọ́ ọlọ́pàá, tí wọ́n fi ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba kàn, wípé òun ló ń kó owó fún àwọn agbésùmọ̀mí. Now ó ti ṣẹlẹ̀ o, ọ̀gá ò wá sí ilé ẹjọ́, ọ̀gá ò wá sí station o. Ọ̀gá yarí o, ọ̀gá náà wá sí station wípé òun ò ráyè. Ọ̀gá ti yarí o, kò lọ sí station nígbà tí wọ́n fi ẹ̀sùn kàn, tí wọ́n invite ẹ̀ wípé kó wá sí station, kó wá rojú ara tiẹ̀ pé àwọn ló ń gbé owó fún àwọn agbésùnmọ̀mí. Now àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n ti bínú tán, wọ́n ti yarí o. Àwọn òṣìṣẹ́ ìjọba ti bínú tán débi wípé wọ́n ti sọ́ di wèrè. Wọ́n ti ní ọ̀gá àwọn, ìyẹn àwọn ọ̀gá wọn tó jẹ́ president Nigeria Labour Congress kó padà lọ sí àgọ́ ọlọ́pàá. Now ó ti di ìjà láàrin federal government, wọ́n ń lérí, àwọn Nigeria Labour Congress náà àwọn náà ń lérí. Ìpàdé wá di kí a pín Nàìjíríà. Ẹ̀yin ènìyàn mi, ìpàdé di ká fọ́ Nàìjíríà. Ẹ̀yin ènìyàn mi, ìpàdé di kó ní kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn federal government àti àwọn NLC, ìyẹn Nigeria Labour Congress, wọ́n ti ṣe kíni, wọ́n ti ń gbéná wojú ara wọn o. Ẹ wo ọ̀rọ̀ kí ló dé ń fàjà ọdún náà tèmi bá máa sọ. Ṣe rí ọ̀rọ̀ pé ìjọba Nàìjíríà fẹ́ fi owó kún owó àwọn òṣìṣẹ́ yẹn, on God nìyẹn, kò lè work. Kò lè work. Ẹja bọ́lẹ̀, ẹja kólà kó lójú ẹ̀ kó kọlà. Bóyá àwọn kan ti mọ̀ pé kò lè work, àwọn òṣìṣẹ́ kan ti mọ̀ pé kò lè work, torí ẹ̀ làwọn náà ṣe kíni, lọ́ṣẹ̀ dá sí rough. Ìpè máa fowó kún owó òṣìṣẹ́ ìjọba yẹn kò lè work. Ẹyẹ òṣìṣẹ́ ìjọba ẹ wo, ẹ jẹ́ kí wọ́n pín kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ní báyìí ẹ jẹ́ kí wọ́n pín kóníkálukú lọ, ká máa lọ láyọ̀, ká máa lọ kóníkálukú pín gàrí. Nítorí pé kíni, a ò lè faradà mọ́. Náà ṣe rí pé àwọn Nigeria Labour Congress, àwọn tó jẹ́ pé àwọn ló yẹ kó máa support wa tẹ́lẹ̀ pé kí wọ́n dìde fún pínpín orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àwọn tó jẹ́ pé àwọn ló yẹ kó máa jà fún pẹ̀lú wa pé Nàìjíríà yìí gbọ́dọ̀ pín ni. Èyí owó oṣù wọn ò rí gbà dédé. Wọ́n tún wá sọ pé wọ́n tún máa bá wọn fi kún, wọ́n tún mú lámbà fún wọn náà. Síbẹ̀ náà wọn ò tún tí ì rí kẹ̀kẹ́
that is Nigeria for you. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Nigeria Labour Congress gan ẹnu wọn ti gbẹ o débi wípé now àwọn Nigeria Labour Congress wọ́n ní pé àwọn máa go on strike. That is another strike coming. Wọ́n láwọn máa go on strike ní o ìyẹn NLC Nigeria Labour Congress ní pé tí wọn ò bá stop láti máa threaten ọ̀gá àwọn wípé tí wọn ò bá stop, tí ìjọba ò bá stop láti máa threaten ọ̀gá àwọn, láti máa dúnmọ̀rúmọ̀rú mọ́ olórí àwọn, wípé àwọn máa go on strike. Ìyẹn ta ló lórí wọn o, tí ó yẹ pé yes wọ́n ní tí wọn ò bá dẹ́kun àti máa dúnmọ̀rúmọ̀rú lórí àwọn. Ìyẹn Joy Ajaero ìyẹn ni tó jẹ́ olórí yìí tó jẹ́ president fún àwọn Nigeria Labour Congress ni o. Òun ni wọ́n invite tí kò lọ sí àgọ́ ọlọ́pàá. Òun ni wọ́n fi ẹ̀sùn kàn wọ́n tí wọ́n ní pé àwọn ni wọ́n sponsor àwọn agbésùmọ̀mí but tí kò ṣe kíni tí kò padà lọ sí àgọ́ àwọn ọlọ́pàá nítorí pé kíni ó jáde ó sọ̀rọ̀ ó ní ohun tó jẹ́ kí ìjọba ó mójútó wọn ò mójútó. Wọ́n ní ohun tí ò kàn wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ ni wọ́n yìí ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní àwọn Fúlàní wà ń bẹ̀ tí wọ́n ń da orílẹ̀-èdè rú, ìjọba ò mójútó yẹn. Àkọ́gbà igbó Sambisa lọ kí wọ́n lọ kojú àwọn Fúlàní bẹ̀. Ó ní ìjọba ò mójútó yẹn, unnecessary things níjọba wa ń mójútó. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọlẹ́yìn ẹ̀rọ ni tí ìjọba bá ṣe kinní kan àwọn náà máa ṣe kinní kan. Èmi kọ́ ni mo sọ o, àwọn NLC Nigeria Labour Congress àwọn ló tún pẹrẹpẹ ọ̀rọ̀ tí wọ́n jáde tán tí wọ́n ní kí ìjọba má lọ wá o. Ẹ wọ ẹ̀yin ènìyàn mi, Yorùbá nation la fẹ́. Ìjà òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó nítorí pé as far as this country dey concern my people na Yorùbá nation we want. As far as this country dey concern my people ìjà òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká sáré ka àwọn àtẹ̀jíṣẹ́ kankan tí àwọn ènìyàn sọ nípa rẹ̀. Yorùbá nation la fẹ́ o, no going back. Yorùbá nation is the only answer, no going back. Yorùbá nation ni o. Ẹ tún gbọ́ nǹkan tí ẹlòmíì tún sọ o, ó sọ pé Yorùbá nation no going back in Jesus name. Ẹ tún gbọ́ nítorí mi sọ o, ó tiẹ̀ ti dáa bẹ́ẹ̀. Yorùbá nation is the answer, the time is now, no going back. Tó ẹ̀yin ènìyàn mi, ìkan tún sọ̀rọ̀, insecurity is in the land but they will never work towards it, but they can go after poor citizens. That can only happen in a failed state like Nigeria. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, a ò ní rí jù báyìí lọ nítorí pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé la fi ń sọ pé ó dàbọ̀.